Baba, ẹ jẹ́ pa. Dákun kí ni ń dún ẹnu báyìí? Ẹ má bínú sà. Ṣé rí ọ̀dọ̀ yín ni mo wá sà. Mo ní problem kan ní sà. Ó ní problem. Mo ti rí bẹ́ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ló tẹ̀yà àti géètì ló ti ń jọ̀bọ̀ wá? Problem rẹ̀ pọ̀. Elédùn abẹ́ ṣọ́ọ̀fẹ́. Àmọ́ gbà ó ti dọ́dọ̀ ọ̀ka pẹ́ èmi gángan ní jẹ́ bẹ́ẹ̀. Kò sí ṣòro fún ẹ mọ́. Ẹ̀ẹ̀kan tó tẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ni pé ṣe rí àti bí ìròyìn sà. Wọ́n ti jẹ́ kó yé wa bí iṣẹ́ ọwọ́ yín ṣe dára tó. Ṣé wá rí problem tí mo ní gangan tí èyí gangan fẹ́ kẹ́ ẹ bá mi solve? Ṣé wà pẹ̀lú mi sà? Mi ò sún rárá. Ni pé bí mo ṣe wà ìbò ní ẹ̀bùn gan sà. Olùlẹ́kùn bó ṣe wà ní. Èmi náà ń pè ní kòkòrò. Kòkòrò Taofiki. Irọ́ Taofiki kan, kòkòrò jó wélewèle. Èmi náà ń pè bẹ́ẹ̀. Mo lè jó lórí agolo sàtáyé tí agolo bá gbà mí láyé. Bó ṣe wà lórí ìjòlè ní agolo. Ẹ̀bùn mi gangan ni talented tí Ọlọ́run fún mi wá láti òde ọ̀run ijó ni. Ṣé wá rí ọjọ́ kan wà tó jẹ́ pé èmi àti Ọlámídé àjọ pàdé ní sòkò. Ọlámídé ti ń kọrin. Ẹ ti ń kọrin pọ̀. Àjọ pàdé ní sòkò. Ijó ni mo jó fún tó fi fún mi ní 5 million naira. Ní bó ṣe wà ló ti gbọ́ 5 million naira ló ti fọwọ́ rẹ̀ gba 5 million naira. Aṣọ ńlá kọ́lé yẹn lásà. Sẹ́ẹ̀dì bí mo ṣe wọ́n mo ti pàdé oríṣiríṣi èèyàn tó jẹ́ àwọn èèyàn gidi tó máa ń fún mi lówó tí n bá jó fún wọn tí wọ́n bá dùn. Rí pé jó ni mo bí mo mú. Mo rí bẹ́ẹ̀ náà. Tí ń ṣe ìdẹ́ wise. Ok. Ṣé wá ní sàmú ní pírọ́blẹ̀mù? Kí ni problem rẹ? Pé mo ní agídí kan. Ó yẹ kí n ti jù báyìí lọ. Ìbámu ní bàbá sí ẹ̀rí glory ní ara ẹ̀rí ògo lára mi sà. Ògo wa ara rẹ báyìí. Mo lùgbò gan sà. Problem tí mo ní ni pé mo lágídí. Ọjọ́ kan wà tí mo pàdé dáyé oní tíátà tó ga ni bàbá tó ga tó ṣe ọdún láyé Adékọ́lá àgbà fèrèsà àti ọ̀nà ṣe rí bí mo ṣe wá pàdé ọdún ní ọjọ́ yẹn mo jó fún ọdún inú ẹ̀ dẹ̀ dùn àtàwọn big actor actress mo ṣe jó fún wọn ní patí yẹn inú wọn dùn gan ogun wọn ná mi lówó wọn ṣe falafala ọdún gbogbo fúnra ẹ̀ ló wá sọ fún mi pé òun fẹ́ ṣe nínú wọn bàbá ọkọ̀ ló fi ìbálẹ̀ fún wa pé ìgbà oyin owó ẹ̀ ní ìyàrá rẹ̀ ìgbésà ẹ̀mí yẹn kọ́ gbàgbé mi pín mi gbọ́dọ̀ ìbálẹ̀. Bàbá kò síbọ̀ ṣe sọ tó lọ́jọ́ ẹ̀mí ò dọ̀bálẹ̀ o mo lé mi á dọ̀bálẹ̀ fọ́dún èmi máa dọ̀bálẹ̀ fọ́dún mi ìdọ̀bálẹ̀ fọ́dún o. So ó tẹríba fagbá ó tẹríba fagbá. Ìdè súnmọ́ kì í gbó. A lè sọ bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ mi kọ́ ẹ̀mí kan ló máa ń bà mí mi ìyẹn ni mo bá wá sọ́dọ̀ yín kẹ́ bá mi lé ẹ̀mí yẹn. Ọmọ kékeré tó bá ti ní báwo ni tàgbà ṣe jẹ́ àwọn náà ò ní débi tó ń lọ ní tó ń dààmú ẹ nìyẹn. Mi ìbá ní kí ẹ má ṣe pé ẹ bá mi wá nǹkan sí ẹ̀mí yẹn kẹ́ bá mi lé jìnnà. Àtọ̀bá yẹ pé ẹni ò kápẹ́ o ò kápẹ́ ogun wà ogun lójú okun wájú ẹ̀ yìí fọkànbalẹ̀ sórí pẹ̀lú àgbo àti àgúnmu tá a ṣe fún ẹ tí wàá máa lo méjèèjì papọ̀ lásán láàárọ̀ lálẹ́ yọ̀nà ní 15,000. 15,000. Kẹ́kọ̀ọ́ bá mi lé ẹ̀mí agídí jáde kúrò nínú ayé mi 15,000 naira. Ṣé báwo ló ṣe lé? Gbé ṣe lé fún rẹ. Èèyàn tó bá mojú ògùn ló máa ń pa bìnrin rè nínú pé nǹkan kékeré ni kákan lé ẹ̀mí èṣù jáde kúrò nínú. Àkókò síbù báyẹn. Ẹ jẹ́ ká sí báyìí sà. Màá fún yín ní 2,200 naira. 2,200 fún wa cash. Agbára Ọlọ́run fún ìlú transfer. Owó kí nìyẹn? Owó iṣẹ́ tẹ́fẹ́ bá mi ṣe sà. Owó pé mo fẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ mo ní 2,200 naira kò gbà bẹ́ẹ̀ ni. Tó o bá ti lè san 15,000 máa bá sọ̀rọ̀ rẹ lọ. Bàbá kí ló dé? Máa pa gidi rẹ lọ tó bá. Kí lẹ fẹ́ gbà mí káyé mi bàjẹ́?
Wọ́n lọ fẹ́ bá yẹ̀ jẹ́ mo ní kó ṣọ̀wọ́ wọ́n sọ pé fẹ́ bá yẹ̀ tó fẹ́ bá yẹ̀ jẹ́ mo padà tí ẹ ní. Màá fún yín ní 2,200 naira wọ́n àdẹ bí yín dákẹ́ má ti ṣẹ̀yẹ̀ fún mi. Lémi ṣọ́wọ́n tó ń bá sọ̀rọ̀. Ṣé mo yá wèrè gan sà? Èmi bàbá lẹgbẹ́ lọ ń bá sọ̀rọ̀ bá yẹn. Ṣé tí bá sẹ̀yìn gbó sà? Ọ̀ṣẹ́ mi ń gbò. Tí bá sẹ̀yìn gbó ó máa yá yín ẹ máa tètè dọ́rùn sà. Mi ń ṣeré o. Ẹ wá ẹ wo bí agídí inú mi ya wèrè gan o. Tí wọ́n bá bí yín dá ẹ má bá mi ṣe iṣẹ́ yẹn 2,200 naira ni màá fún yín ẹ̀rẹ̀ gbọ́dọ̀ má sì. Tẹ́ ẹ bá ṣe ẹ̀ dáadáa sà. Ẹ wo bí ṣe ní ọjọ́ tí mo ṣe agídí tí mo mìtì olówó yín ó padà gbà fọ́lọ̀ lára mi ni sà. Mo lágídí gan. 2,200 ni màá fún yín ẹ̀rẹ̀ gbọ́dọ̀ má sì. Ẹ ní ṣe. Ṣé máa ṣe àbẹ́ abẹ́ ìgbọ̀nsẹ̀ mo ti ṣiṣẹ́ gbá báyìí o.